Wa alaikum salam wa rahmatullah. Èní ni ọjọ́ mẹ́jọ bàbá wa Abilẹ̀tì Sanusi tí wọ́n jẹ́ bàbá Sheikh Jamiu Àmì Ọlọ́run. Torí ìdùnnú lónìí. Ẹ̀yin àti Àmì Ọlọ́run. Èyàn kò ní jẹ́ bànújẹ́ mọ́ àpàdà já sí dùnnú. Ìyá àtọmọ. Ìjọ mi èyàn kú ajá sí ọpẹ́. Ìjọ mi èyàn máa bẹ láyé ajá sí ọpẹ́. Ìjókòó tèmi. Bàbá wo irú ẹ̀dá tí Ọlọ́run dá. Ìjókòó tèmi ó jẹ́ ìjókòó ọpẹ́ fún àwọn òbí. Ọpẹ́ fún bàbá tó lọ. Ó dúpẹ́ tó fi jáde láyé ni. Nígbà tó ń wo tó jáde lára àwọn ó fi ọpẹ́ fún Ọlọ́run ṣe é pọ̀. Àmọ́ olólùfẹ́ orin Islam ni. Ìgbà tó lọ tọ́wọ́ yìí náà. Ó dẹ̀ tó jẹ́ mẹ́ta. Ọmọ Jamiu àbí Ọlọ́run ìrẹ́dà wa tó dúpẹ́. Ọpẹ́ tó ń dún ní ọ̀nà àjọṣe ìgbésà ló ṣì wà láàrin ẹ̀ka. Ọlọ́run ṣàánú ẹ̀. Àmọ́ gẹ́gẹ́ bẹ́yìn náà ṣe mọ̀ pé social media ti gba gbogbo à ń lọ òde à ń ṣe gbá à ń ṣe set òun yóò fà tó fẹ́ dà bẹ́ẹ̀ àmọ́ àjọṣe gidi ló gbogbo ẹni tó wá bí nítorí tí a wà ìjọba yìí gbogbo àkọọ́lẹ̀ wà sọ pé social media ó ti tún kan social media ó ti tún kan sí àṣẹ yẹ káwọn sọ pé bàjẹ́ mo fẹ́ káàdì wá tọrọ fún rẹ tó bẹ́ẹ̀ bí dákùndínlẹ̀ tó tì mí. Kàn ṣe níwọ̀n lórí social media ó bẹ̀rẹ̀ sọ pé ẹ̀yàn sọ̀rọ̀ àti ọmọ ẹ̀ sí ṣé ìyá mi bá mi ẹ̀kọ́ dẹ̀ wíwọ́rọ̀ tí mo fẹ́ wí yìí bá mi wíwọ́rọ̀ tí mo fẹ́ wí yìí tọ́wọ́ tí ìjà tó bá bá wí káwọn obìnrin ẹ̀yà mi sọ ọlọ́pàá máa jẹ́ ṣiṣẹ́ ẹ̀wọ́n bẹ́ẹ̀. Monetization. Nǹkan tí mo yẹ sọ nìyẹn. Ọlọ́pàá máa jẹ́ ṣiṣẹ́ ọmọ wa mú torí dáadáa ní ẹ̀ náà wà. Ẹ̀yin mi ò gbóhùn yín dáadáa ọlọ́pàá máa jẹ́ ṣiṣẹ́. Ṣé bá jẹ́ dáadáa bẹ̀ ni kán mú? Ọlọ́pàá máa jẹ́ òṣìṣẹ́. Olúrin ẹ̀ sáwọn fọlọ́kọ. Ọlọ́pàá máa jẹ́ òṣìṣẹ́. Orúkọ mi ni yàrá bí yàrá jẹ́ òṣìṣẹ́ Ramsey. Sí àwọn olórí ẹ̀ náyé lọ́wọ́. Ìyáfẹ́ original. Jẹ́mi ọlọ́pàá tó bá rúkọ yẹn tó bá rúkọ yẹn. Ọmọ mi kan ló sọ mí bẹ̀. Ọlọ́pàá máa jẹ́ òṣìṣẹ́. Ìyá Kaola. Yàrá bí bàbá jẹ́ ọ̀kan gbogbo. Ọlọ́run bá mi ṣe àlékún mọ̀ ẹ̀. Àdá ẹ̀ náyé rú.